ṣé ìjà ẹ̀sìn ló yẹ ká máa jà ní Nàìjíríà àbí ó yẹ ká mójútó ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà? ṣé ìjà ẹ̀sìn ló yẹ ká máa jà ní Nàìjíríà àbí ó yẹ ká mójútó ètò ààbò ní Nàìjíríà? torí ìdí èyí gbogbo ẹ̀yin tẹ́ ń jà sí ìjà ẹ̀sìn ní Nàìjíríà ó dàbí pé ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe o. yálà irú ẹ̀sìn tó bá wù kó gbé dání, ṣé ìjà ẹ̀sìn ló yẹ ká máa jà ní Nàìjíríà àbí ká mójútó ètò ààbò ní Nàìjíríà? tẹ́ bá wo àwọn apá abìkan láwọn stéètì gbogbo nílẹ̀ Yorùbá, tí ìbá ṣe pé orí ọ̀fẹ́ Ọlọ́run, bandit ti gba gbogbo bẹ̀ mọ́ wọn lọ́wọ́ káàkiri. kódà tẹ́ bá dé àwọn abìkan ní apá ilẹ̀ Kwara, bandit ti gba ibẹ̀ mọ́ wọn lọ́wọ́. ṣé ìjà ẹ̀sìn ló yẹ ká máa jà lọ́yọ̀ state, lọ́ṣun state, nìbàdàn, Ògùn state, Kwara state tàbí káàkiri gbogbo bí gbogbo Ondo state àtògùn state? àwọn bandit yìí wọ́n bá wa ṣeré débi wípé àwọn ibì kọ̀ọ̀kan láwọn agbègbè kọ̀ọ̀kan ní àwọn ilẹ̀ Yorùbá wa gbogbo, àwọn bandit ti kọ́fà abẹ̀. ìjà ẹ̀sìn ló wá yẹ ká máa jà bí ẹni wípé àmọ́ nǹkan tá à ń ṣe ni o gbogbo ọmọ Yorùbá. ṣé ẹ rí lásìkò yìí ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ wa ká ti mọ̀ nǹkan tá à ń ṣe lórí ọ̀rọ̀ ètò ààbò. torí èmi ò ní yé sọ káàkiri àmọ́ ń tráfù gbà mí débi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú ọ̀nà wa kìlómítà tá a máa kàn ká tó kan abúlé míì ó lè tó báyà bíi 10 to 15 kilometers. àwọn bòmíì wà á ní pàdé ẹyẹ lójú ọ̀nà tá a fi dá àwọn villages míì. ṣé ọ̀rọ̀ ètò ààbò kọ́ ló yẹ ká mú ní ọ̀kúnkúndùn ni àbí ó yẹ ká máa jàjà ẹ̀sìn ní Nàìjíríà? ìjà ẹ̀sìn tá a dẹ̀ ń jà ní Nàìjíríà yìí, mùsùlùmí ò lè sá lọ fún kìrìsìtẹ́nì, kìrìsìtẹ́nì ò lè kúrò fún mùsùlùmí, oníṣẹ̀ṣe, ẹlẹ́sìn àbáláyé wọn à lè kúrò fúnra wọn. torí ẹ̀ ló jẹ́ kí n sọ wípé ṣé ìjà ẹ̀sìn ni ká tún gbélé rí ká máa jà àwọn ọmọ Yorùbá àbí ó yẹ ká mójútó ètò ààbò nílẹ̀ wa? tẹ́ bá lọ sáwọn apá abìkan, pàápàá jùlọ tẹ́ bá ti ń gba àwọn apá Kwara state yẹn lọ sí Kogi state, ibẹ̀ yẹn ti lágbára. ẹni tí ó bá ṣọ́ra dáadáa torí gbogbo àwọn èmi ni bàbá ló mọ̀, èmi ni gbùgbù, àwọn eré abẹ yẹn gbogbo ẹ̀ àwọn ajínigbé ti gbabẹ̀ lọ. ọ̀pọ̀lọpọ̀ wọn lè ké síta mọ́, àwọn náà ti di ọdẹ, wọ́n ti ń ṣọ́, wọ́n ti ń dìfẹ́ǹdì ara wọn bẹ̀ tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ará abúlé yẹn. wọ́n ń pa lọ́tún, wọ́n ń pa lọ́sì. ìjà ẹ̀sìn là ń bára wa jà àwọn ọmọ Yorùbá. ṣẹ́jà ẹ̀sìn lọ́kàn nílẹ̀ Áfíríkà àwọn ọmọ Yorùbá àbí ó yẹ ká gbájúmọ́ ètò ààbò nílẹ̀ káàró òjìrè? mo kí wa níbikíbi tá a bá wà, ètò ààbò ṣe kókó o. mo rí i pé ó ṣe kókó ju ìjà ẹ̀sìn lọ. ẹ bá ń jàjà ẹ̀sìn kò sí nǹkan tẹ́ fẹ́ gbà ń bẹ̀. ìjà ẹ̀sìn kò ní sí nǹkan kan, ẹ jẹ́ ká kàn rò ó pé ìgbọ́ tó ń jàjà ẹ̀sìn kí ló fẹ́ gbà ń bẹ̀. oníṣẹ̀ṣe ẹ gbájúmọ́ ṣẹ̀ṣe yín, tó bá jẹ́ ẹ̀sìn mùsùlùmí ló gbé dání ẹ gbájúmọ́ ẹ̀sìn mùsùlùmí yín kó lúkálùkù gbé tiẹ̀ dání. tó bá jẹ́ pé ẹ̀sìn kìrìsìtẹ́nì ni ẹ gbájúmọ́ ẹ̀sìn kìrìsìtẹ́nì yín. tó bá dẹ̀ yẹ pé mẹ́ta lọ́kan ló ń ṣe bí irú tèmi, torí èmi tẹ́ ń wo mẹ́ta lọ́kan lèmi. kódà wọ́n gbọ́ mi kùrù sí yùfẹ́ mi màá mú. bí wọ́n fún mi ní sáàmù màá mú òmìnira sáàmù, bí wọ́n sì fún mi ní àṣejẹ màá jẹ́. torí mẹ́ta lọ́kan lèmi rí pò nílé ayé. ẹni tí ó bá ti gbé mẹ́ta kan lọ́kan lọ́wọ́, èmi rí wípé bí ẹni pé kò tí complete nǹkan tí ó ń ṣẹlẹ̀ ni. kò yẹ kí mùsùlùmí máa bá kìrìsìtẹ́nì jà, kò sì yẹ kí kìrìsìtẹ́nì kó máa bá mùsùlùmí jà, kò yẹ kí ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ká máa bá mùsùlùmí jà, kò yẹ kí mùsùlùmí máa bá ẹlẹ́sìn ìṣẹ̀ṣe jà, torí mẹ́tẹ̀ẹ̀ta jọ ń ṣiṣẹ́ fúnra wọn ni. a ò lè sá lọ fún wọn ní ilẹ̀ yìí o, bẹ́ẹ̀ ni a ò lè sá lọ fúnra wa. mùsùlùmí àti ẹlẹ́sìn àbáláyé àti ẹlẹ́sìn kìrìsìtẹ́nì bá a sì jọ máa lò lọ Nàìjíríà nù. torí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta kò síbi tó lúkálùkù wọ̀ tán sí nínú mẹ́tẹ̀ẹ̀ta. irú èmi tẹ́ ń wo ìmọ̀ tán sí ìhà mùsùlùmí, mo tán sí ṣẹ̀ṣe, mo sì tán sí ìhà kìrìsìtẹ́nì. ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta lèmi tán sí. torí ìdí èyí mi ò lè bá wọn bú ẹlẹ́sìn kankan.
ẹlẹ́sìn mùsùlùmí mi ò lè bá wọn bú, ẹlẹ́sìn kìrìsìtẹ́nì mi ò lè bá wọn bú, ẹlẹ́sìn àbáláyé odò òdì mi ò lè bá wọn bú. Mo kí wa níbikíbi tá a bá wà. Ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe. Security ètò ààbò ó ṣe kókó ní ilẹ̀ Yorùbá, ó ní kẹjá gbájúmọ́ o. Mo sì fàsìkò yìí kí olóyè Sunday Igboho ẹ mọ̀ ṣe o.